project náà gbogbo Nàìjíríà kẹ̀bọ̀ ó lè jà wà dá o ṣùgbọ́n ìrònú gidi ni mo fẹ́ fi ìrònú yẹn kanta ìrònú ti kájàkájà ti mẹ́tọ̀ sí tì ní pé gbogbo Nàìjíríà níjọ́ tí ìrònú tí wọ́n fẹ́ gbé project fún mi àwa tún lọ lù kan akóluwa ńlọrin àwa fẹ́ lọ síbẹ̀ wò wọ́n lù yẹn labaturi àwọn èèyàn aba kéréje ké gbogbo ẹ̀ ẹ̀rí bí aba ó lè má ju bí èèyàn mẹ́wàá lọ ẹ̀tún sa ẹ̀tún rí bí àwọn bí aba èèyàn ogún jọ́ọ̀lù ti wá ní iṣẹ́ fẹ́ bẹ̀rẹ̀ báyìí project yìí ká bẹ̀rẹ̀ project náà ẹ̀ gbọ́ iná ní pé gbogbo Nàìjíríà kọ́mọ́sí bíi kàtí jẹ́ Ìwó Ìlọrin mọ́ kẹ́lẹ̀ gbọ́n tí project náà gbé bọ̀ gbogbo ẹ̀ wọ́n ní kí n sún gbogbo ẹ̀ ní sunsun tí àlàáfíà òdùbọ̀n kálukú ojú ẹ̀ ní máa fàyà gbára yín o kí n sún gbogbo ẹ̀ kí láti Maiduguri ìlú tó káyìn Nàìjíríà kí n sún kásù gbogbo ẹ̀ sójú kan náà tí gbogbo rẹ̀ ọmọ jẹ́ Lagos kò Àbújá kéne tí a bá wá sun gbogbo yòókù tó kù ká máa fi dàkú ká máa wá rù wá sí Lagos kò sí pé ẹnìkan ọba kan kò sọba ọba gbogbo ibi tá a di olórí sí òbímọ̀tá ipá ti di kele tí ó ṣe elekele máa ronú láti ilẹ̀ Ìgbò bó mo ti sún mo fẹ́ ìbílẹ̀ lọ gbé iṣẹ́ láyé ìbílẹ̀ máa lọ gbé bá fún Nàìjíríà n bá bẹ̀rẹ̀ sí máa wò ibo mo fẹ́ sun eléde iṣẹ́ ọ̀la tí a máa tọ́ta sí létí ẹlòmíì bẹ́ẹ̀ lè máa fún mi lé pé ò fẹ́ bírẹ́bù mi bírẹ́bù kí n má fi sun ìlú ẹ̀ jìnnà sí i ọ̀rọ̀ bírẹ́bù lélẹ̀ gbọ́dọ̀ mi jẹ́ olékele mo á wo bí tá a lè sún dé nínú máàpù gan tá a lè máa fàyà gbára wa o torí ó ti sọ pé gbogbo ohun tó kálukú ọmọ jẹ ọmọ wọ́n sẹ́yìn bá gbogbo ìkú la ń dáko tá a fẹ́ máa jẹ́ ní lẹ́kọ̀ọ́ máa rí i pé gbogbo bí tá a sùn dé kò ju Niger State lọ gbogbo ẹ̀ àtìlẹ̀ Ìgbò iṣẹ́ gidigidi kó tó gbà mí lásìkò núrò rí ni o ẹnu problem ti ṣẹlẹ̀ ní ìdílé pé àwọn tá a fẹ́ ó kálukú ọ̀fẹ́ kó fẹ́ àwọn ọmọ ọ̀fẹ́ gbà. àbẹ́ ti sún wọn kalẹ̀. wọ́n sì yọ lẹ́nu pé project yìí tí ì ṣe ní wọ́n bá fi gbé tó ń báńkì ẹ̀wọ̀lẹ̀ pé lè cashless dé cashless gbogbo báńkì àtàrúgbò wọn fẹ́ kó ní ewúlẹ̀ pé arúgbó sani kẹ́ni báńkì àbí cashless òní débẹ̀ tọ́ba yá báńkì ni kí akọ́kọ́ náà kí n tó bẹ̀rẹ̀ sẹ́ àìtírí báńkì kọ́ lọ da iṣẹ́ dúró dì sí kẹ́ máa ṣe bóyá àmọ́ ronú ní tí àlàáfíà òfin dé lẹ́mìítọ́ lọ́hùn ẹ̀wòlẹ̀ ti lọ olórí gbogbo tó dá ìrònú tí ọmọ ń pọ̀ lọ́hùn tó dá ìrònú tì lẹ́jọ́ sí ó ti kú ẹ wá wò bọ́lọ̀ ti pè rọ́ ẹ wò Nàìjíríà bó ti ṣe wọ́n ṣe lórí ìrònú yìí wọ́n ní nígbà tó bá yá nílé ó fún wọ́n ní sọ́mọ́lòkú dátún lọ́mọ gbé èyàn tí ìròwò bàálù tí ó bì lọ ṣẹ̀ṣẹ̀ ní Maka bọ́ọ̀lù tí ìròwò bàálù tí ó bì lọ ṣẹ̀ṣẹ̀ pé sọ́mà ẹ̀wọ̀n bí wọ́n ti wọ́ra jẹ́ ń fòrò ara wọn ìròrí ọmọ ìyàn nìyẹn ní fòrò ọmọ ìyàn nítorí pé kọ̀ mọ́ lọ́wọ́ bá àwọn tí wọ́n á múrò rí wa gangan tí ẹ jẹ tó lérò rí àná tí wọ́n ti kó lẹ́yìn ìròyìn yẹn wọ́n ti kó lẹ́yìn yẹn wọ́n ti fara mọ́ káwọn máa bí máa pọ̀ fara wọn wọ́n sì sọ èròǹgbà wọn lórí ẹ̀ pé ìbámu lọ́dọ̀ àwọn ní Europe torí nígbà tí ẹni tó gbédégbédé Europe nìkan ló gbé sí ṣùgbọ́n kí ló dé táwọn fi mú délẹ̀ ti mùsùlùmí nípa yí pé àwọn fẹ́ fi yẹpẹrẹ Islam yìí àwọn fẹ́ fi yẹpẹrẹ Islam àwọn ò fẹ́ káwọn mùsùlùmí ọ̀pọ̀ tó jẹ́ bá ti ń pọ̀ wọ́n ní síyáda wọ̀ síyáda àti ríyáda àsíyáda wọ̀ ríyáda wọ́n máa jẹ́ aṣáájú wọ́n sì ní wọ́n tún ní agbára torí ẹ̀ tó bá pọ̀ náà ní lágbára èèyàn mẹ́fà wọ́n ní wọ́n ń wọ àbí èèyàn mẹ́wàá lẹ́nu náà pè é olè òní ẹ̀wọ́ olóòlì ìdúró ń bọ̀ olóòlì bó ṣe wíwọ́ wọ́n wọ nítorí yìí wọ́n ní èròǹgbà wọn nìyẹn ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n wí torí àìsọ̀rọ̀
ká má mú ẹ̀rí ẹ̀ wá ìkànnì wọn tí a ń pè ní atọ Kumak ọsọ tó clear ó ní gbogbo èròǹgbà àwọn táwọn gbà lórí kí wọn fi òpin sọ́mọ bíbí ní àwùjọ àwọn mùsùlùmí táwọn fi kó sáàrin wọn onítọ́ba yá ó láṣìírí yóò tú wọn sọ fúnra wọn ní ọ̀rọ̀ rẹ̀ ó ní lẹ́yìn táṣìírí bá fi tú ọ láwọn mùsùlùmí wọn ò ní dáríjì àwọn wẹ́ẹ̀sì lẹ́lẹ́yìn ó ní wọn dáríjì hàn ó ní anáwó ìsìmáàrú mi náà ń jẹ̀dí ìdẹ̀ torí ìmúnisìn tuntun ni ìmúnisìn tọ́jà yí pé àwọn fẹ́ gbé lórí àwọn orílẹ̀-èdè tí wọn ò lágbára tàbí tí agbára ń bẹ lọ́dọ̀ wọn tọ́jà pé Islam ní agbára yẹ àti lọ́dọ̀ àwọn èèyàn dúdú à ń fẹ́ kọjá yí pé mazid minaduli àlékún ìyẹpẹrẹ ó tún máa jẹ tíya àti káwọn ò ṣe má sàkó wọn káwọn ọmọ tiẹ̀ kó wọn ó tiẹ̀ má máa bẹ má tó jẹ́ yí pé àwọn táwọn jẹ́ aláwọ̀ funfun ìjì ọ̀gá àwọn ó fi máa lọ títí wọn lọ sọ yẹ Arto Kumak ẹ jẹ́ ká lọ síbi American Times Magazine èyí tó jáde ní 11/1/1961 January 11/1961 náà sọ ẹ òun náà ní pé torí ọjọ́ tó nǹkan kìí máa lọ ó ní èròǹgbà Amẹ́ríkà lórí gbogbo tí ọ̀nà àti gbogbo wáàsì tí ń ṣe fáyé ipe àwọn èèyàn pọ̀ láyé kíní kan ẹ má bí má pọ̀ ó ní èròǹgbà àti gbogbo ìnáwó tí wọ́n ń lò àwọn conferences tí wọ́n ń lọ tí wọ́n ń pa àwọn èèyàn sí tí wọ́n ń ṣe láti fi change àwọn èèyàn ní Asia àti Africa àti Latin America náà ni olóso ó ní pàápàá jùlọ ní tóbi jẹ́ pé làwọn máa jẹ́ agilabiyatan fil alam làwọn máa pọ̀ ju gbogbo àgbáyé wọn ní pọ̀ táwọn fi máa dáwọ́ tí a lórí ẹlẹ́ẹ̀kẹta àwọn ibi tí orí gan ti wá fún ara wọn pèpè lọ síbi káwọn yòó bí ma tọ́pọ̀ kódà wọ́n yìí tún náwó lé lórí débi pé wọ́n ń fún àwọn fámìlì tí ọmọ wọn bá pọ̀ wọ́n tó fún wọn lówó bàbá sọ̀rọ̀ amẹ́ríwá ẹjẹ́ àlọ́ síbi ọ̀rọ̀ wọn pẹ̀lú àwọn ẹ̀rí wọn àwọn references wọn àkọ́kọ́ olórí Amẹ́ríkà tó jẹ́ olórí Amẹ́ríkà tá à ń pè ní DeWitt Eisenhower ní conference kẹta tó ṣe ní December 1959 kí ló sọ olórí Amẹ́ríkà láti 1953 sí 1961 DeWitt Eisenhower ó ní inna hukumatahu lan tufakkira fi tahdid an-nasl fi America ma damat fi al-bayt al-abyad ma damat al-hukuma fi al-bayt al-abyad lókun ìgbà tí ìjọba sì wà ní tó bá ti wà ní White House ìjọba òun ò tiẹ̀ ní ronú láti fi òpin sọ́mọ bíbí láíláí kó yá àwọn Amẹ́ríkà máa bí ma lọ ni lòun fọwọ́ sí lẹ́yìn ẹ̀ òní Johnson dé Lyndon Johnson tó ṣèjọba láti 1963 di 1969 òun dé lẹ́yìn ìgbà tí Kennedy ti ń pa Kennedy tán ni Johnson gbàjọba lógodó yìí ṣebí. àlàyé kan ṣe síbẹ̀ fún ó ti lọ́wọ́ ní ó ní lókun bàtí chance bá ti wà fún àwọn Amẹ́ríkà láti máa bí máa pọ̀ ó ní àwọn dáadáa ń bẹ fáwọn nìyẹn àlùbáríkà ń bẹ fáwọn tí àwọn adájú àwọn òǹkà àwọn táǹbá sì ń pọ̀ ìjọ tó ti sọ̀rọ̀ yẹn ó ní ìjọ tó sọ̀rọ̀ yẹn àwọn Amẹ́ríkà sì wà ní 200 àwọn 200 million ní population wọn nígbà yìí 200 million wọ́n sì wà níjọ tí ń sọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tí
Johnson lọ ní Richard Nixon lóde Nixon lóde òun ṣèjọba láti 1963 di 1969 63 sí 1969 òun ló wá sọ yìí pé àwọn èèyàn òun ló wá dé tó sọ yìí pé ntí èyí àwọ̀ ntọ́wí nzowa tó wí ntí mo ní ọ sọ yìí pé wọn ò gbọdọ̀ fètò sọmọ bíbí olùwọ́n ní òun lù stamp lọ́wọ́ aṣọ fún yìí pé ẹnìkan ò gbọdọ̀ tó ṣẹ́yún l'Amẹ́ríkà ológbòfin ò gbọdọ̀ ṣẹ́yún l'Amẹ́ríkà ológbèdè t'Amẹ́ríkà yìí ní Russia ìwé ìròyìn Daily Graph paper ètò jẹ́ ó ní ìjọba ilẹ̀ Russia àwọn gbà láti máa fún àwọn ọlọ́kọ ìyàwó ní àwọn ẹ̀tọ́ kan àwọn máa fún wọn gẹ́gẹ́ bí ìjọba Russia bóyì sí ń ṣe alátìlẹ́yìn fún àwọn obìnrin bí wọ́n bá ti bímọ pọ̀ sí àwọn ló ṣòfin májẹ̀mú yìí pé kí wọ́n fún obìnrin tó bá ti bímọ kí wọ́n fún un ní ìsinmi ọdún kan gbáko kí wọ́n sì sanwó ọdún yẹn kan gbáko láì ṣiṣẹ́. maternity leave. naam. maternity leave. maternity leave. ọlọ́dún kan. ní Greece ṣé Greece ni àbí Greece. Greece dáhùn pé ní Yunan àwọn Yunan wọ́n fún àwọn obìnrin àtọkọ tó bá ti lè bímọ látòrí mẹ́ta ó fẹ́ bímọ ju mẹ́ta lọ torí ìròyìn wọn ni pé méjì ni kó bí ní ìròyìn tí matos jọ́sí ìròyìn tí àǹtí mo ní wọ́n ní iye tí o bí rè ṣùgbọ́n wọn á ní àwọn máa fún àwọn obìnrin ẹni tó bá lè bímọ mẹ́ta ó ní tí àwọn ò fún lẹ́bùn mẹ́rin àwọn tó sálẹ̀ kọ́ ẹ̀pẹ́ márùn àwọn tó sálẹ̀ kọ́ ẹ̀pẹ́ tó bẹ̀rẹ̀ pé ẹni tó bá ti bímọ ju méjì lọ ó ti lẹ́bùn tí ó gbà ẹni tó bá ní méjì náà lòun ó dò sí àwọn ò ní mú tipa but àwọn ò ní fún lẹ́bùn ní United ní Britain fara wọn àwọn èèyàn wa ń bẹ ń bẹ nkàlùkù náà lòun yéèyàn bẹ ẹbí aléèrè lẹ́yìn ọlùdé maternity leave tí wọ́n bá fún ẹni tó bímọ àwọn obìnrin tán gbogbo ọmọ tó ń kálukú bá bí bìdúnì ìsìsàn láì sọ yìí pé méjì ló bí mẹ́ta ló bí mẹ́rin ló bí gbogbo ọmọ tó ń kálukú bí ni wọ́n fún ní ẹ̀tọ́ láti kàwé dé SS àbí kó fi jáde SS ní gọ́ọ̀mẹ̀ntì ló fún lẹ́tọ̀ọ́ kọ́ máa kàwé ọ̀fẹ́ n ò sẹ̀ níbi léèrè pé ṣé mẹ́rin ni ṣé márùn ni ní France ní nínú constitution wọn ní France lọ́dún 1968 wọ́n gbé òfin jáde wípé wọn ò gbọ́dọ̀ ta oògùn tí a fi ṣẹ́yún má wọ́n gbọ́dọ̀ ta má wọ́n sì ní èèwọ̀ ní kí àwọn pépàsì tàbí tẹlifíṣàn kí wọ́n máa polówó ẹ̀ jáde ẹni tó bá sì fẹ́ lò tó yẹ pé sábàbí kẹjọ fẹ́ lóògùn yẹn ọ̀ràn yẹn ni kí dókítà kọ̀wé fún kó tó di pé lò èyí lọ́pàá tó yẹ pé Michel Debris ni wọ́n máa ń pè é Michael ní ilé ìbò máa ń pè é Michel Debris ní ọdún olóṣè Minister for Defence ní France látọdún 1969 di 1973 olówó akéde ní France yìí pé láti máa fi òpin sí ọmọ bíbí ewu ńlá lẹ́jọ́ lórí France torí kò ní jẹ́ kí France náà ó lè fi agagbága pẹ̀lú àwọn ìjọba àgbáyé alágbára yòókù táwọn ti fi ètò sọmọ bíbí tó náà káwọn èèyàn máa bí ọmọ lọ wọn sọ France náà di orílẹ̀-èdè tí population rẹ̀ ti ọ̀pọ̀. ìwé ìròyìn Nadwa ìwé ìròyìn jẹ́dá Nadwa tí wọ́n tẹ̀ jáde Mẹ́kà 3414 kí ni àdàdo ẹ̀ nìyẹn ní ọjọ́ 27/2/1390 hijira tó ṣe déédéé 1970 olóògbé
kene ka jáde topic yẹn ni Faransa turidu al-injab wa shababuha azifun. Ó ní France wọ́n ní ìdí káwọn òbí máa bọ̀ torí àwọn ọ̀dọ́ wọn azifun bó ní tuma azifun náà bẹ̀ wọn ò ní kéde wọ́n sọ ẹ̀sìn o kọ̀lágbára mo fẹ́ tu sí ṣùgbọ́n mo rí pé kọ̀lágbára kọ̀ wọlé mbẹ̀ yẹn àwọn ọ̀dọ́ wọn wọ́n ń sọ̀lẹ̀ wọ́n ń kagara wọn ò ní kàn ṣe ẹ̀sìn o France ń fẹ́ ọbẹ̀ bí máa pọ̀ àwọn ọ̀dọ́ ò ní kàn ṣe ìyẹn ni ìwé ìgbéjáde tí wọ́n ń sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ tí wọ́n á sì ṣàdéhùn bẹ́ẹ̀ yìí pé gbogbo ẹni tí ọba ti bímọ gọ́ọ̀mẹ̀ntì gan pẹ́sidẹ̀ntì gan mọ̀mọ́ sílẹ̀ àtàǹfì rọ̀ sí jùmùrìyàtìyà látòrí pẹ́sidẹ̀ntì gan tamina usanabuya jẹ́ ayíṣàdá sàmínà lìmárà aláti takun aksara njaba nílẹ̀ ọ̀làdì wọ́n máa fún obìnrin tí ọba bímọ pọ̀ wọ́n máa fún láwọn ẹ̀bùn tọ̀pọ̀ ló sì fàdé pé obìnrin kan inú àwọn obìnrin ó bí ọmọ mẹ́rin ìyá abẹ́rin ìjọba ilẹ̀ France ó fún lẹ́bùn tí ó lágbára ó lóun fi ṣe kóríyá fún obìnrin yẹn eléyìí ni mọ́kìfù Amẹ́ríkà àti Europe ìyẹn ìntàwọn náà sọ fún ara wọn láti fi kàńtà ìròrí pé ẹ fi òpin sí ọmọ bíbí àwa afẹ́ fèsì lé ìròrí sẹ́yìn pé ẹ̀rí wọn láfi kó sí wọn lẹ́nu fún ara wọn náà wọn kó sí ara wọn lẹ́nu padà kí ni Islam wá rí sí ntọ́kàwá jù nìyẹn. ìròrí ń pa fi òpin sí ọmọ bíbí tàwa yàtọ̀ sí tàwọn tí wọ́n mú wá gidigidi torí pé ǹjẹ́ pè ní ọ̀wọ́n tí wọ́n yóò máa ṣẹlẹ̀ tí wọ́n yóò jẹ́ problem kò sí ibi tí wọ́n ti dá máa kó nǹkan ọrọ̀ ajé jáde àwọn resources wa ó tún pọ̀ sí i àwọn bùkátà àwọn èèyàn òun ló kéré ju tí wọ́n ń lò lọ náà jẹ́ jókòó yìí ọlọ́ọ̀lọ́mọ yìí tí ó ní mọ́tò ju méjì lọ kí n bù láti méjì tọ́ba náà jẹ́ ní mọ́tò ju méjì lọ kó o dìde ìlàjì bí ọ̀fẹ́ dìde mọ́tò ju méjì lọ ẹ wá wọ ẹ tó tún wá ní ju bẹ́ẹ̀ lọ ṣe ọlọ́run ò tí ì ṣe dáadáa nítorí de àwọn nǹkan ń pọ̀ ó tún pọ̀ fún wa sí bùkátà àwọn ọmọ yẹn gángan ó ń kéré ju tí à ń rí lọ àwọn sọ fún yín pé alihamudulilayi ọlọ́run ọba tó ti dá sámà àti ilẹ̀ ìjọ tó ti dán mi yàn ó ti ṣe bọ́jẹ̀tì ọmọ èèyàn ma gbogbo tó ọmọ èèyàn jẹ olọba tó ti ṣe bọ́jẹ̀tì ẹ ó sì ń bẹnu Kùránì báyẹn ẹnu Suratu Fussilati àyà 9 sí 10 ọlọ́ni kul أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين Ọlọ́run ní sí èyí wà ní sọ̀sọ̀ sọ fún yín pé sí èyí lè fẹ́ máa ṣe kèfèrí sí Ọlọ́run ọba tó fi ọjọ́ méjì dá ilẹ̀ ọjọ́ méjì pé ló fi dágbó lẹ̀ méjèèjì lẹ́tún fẹ́ máa mú orogún mi ma ó ní ọba tó dá gbogbo àgbáyé o ọwọ́ nígbà tó ń dá gbogbo àgbáyé tán waja'ala fiha rawasi ònkóòkè ńgbà tó ń dá ilẹ̀ ẹnu súra mi lọ́kọ́ ní ńgbà tí ó ń dá sánmà àtìlẹ̀ káànà tààrọ̀ tó kọ́ ó ní wọ́n lẹ̀pọ̀ mọ́ra wọn fafatakna huma òun ọlọ́run kì í ṣiṣẹ́ òun yá wọn òun ní kí sánmà máa lò òkè kí lè ọwọ́ àkójọ wa bí bọ́ọ̀lù sí tẹ́lẹ̀ ọlọ́run lòun yá wọn ọlọ́ọ̀kè lẹ̀ wálẹ̀ òun wá fi òkè òun fi ṣe bóòtù lẹ̀ òun fi fúnlẹ̀ lágbára torí ńgbà tí mi ọlọ́ni à ń tà mí dàbí yìí kọ́mọ wà tí ì wó ẹ wà ní ọlọ́run bá tó ṣe fún wa àtọ́ba bẹ́ẹ̀ máa roko ó lè má mi kọ́ máa roko ẹ kóso èrò tọ́ ẹ pé bó ti fi lẹ́yìn yẹ àbí kó sọ wípé kó o kírun ṣébi tó bá ti ń kírun sóò lè rọ ọlọ́run sìn gbogbo tá a fi sìn àti tá a jẹ ológun ti wà àwọn èèyàn ní ká padà síbi bá a ti sìn ọlọ́run ká ọlọ́run ló ń fi òkè òun fi délẹ̀
mẹ́fà òun fi délẹ̀ wà baraka fiha òun bu ìjẹ́ mu alibarika òun fọ́n sórí rẹ̀ lọ wa qaddara fiha quwwataha fi arba'ati ayyam gbogbo bọ́jẹ̀tì ntọ́mẹ̀yàn jẹ gbogbo àgbáyé Ọlọ́run ní àtìlẹ̀ o tó ń dá lọ́jọ́ méjì o òun dálẹ̀ lọ́jọ́ méjèèjì òun ṣe bọ́jẹ̀tì gbogbo ntẹ́ tí ó borí rẹ̀ náà jẹ ọjọ́ méjì péré gbogbo ẹ̀ wá jẹ́ ọjọ́ mẹ́rin Ọlọ́run sáwọ́ àníṣà yìí ẹ̀ tó bá fẹ́ béèrè kọ́ sọ fún wa pé bọ́lá ọtí dá nìyẹn àtìlẹ̀ tó dá àti bọ́jẹ̀tì gbogbo àwa tá à ń bẹ́ẹ̀ ọjọ́ mẹ́rin méjèèjì ọjọ́ méjì ló fi ṣe bọ́jẹ̀tì gbogbo tó jẹ́ ní ayé tí ọkàn máa lọ tó máa jẹ tó ṣe lọ tó fi kú ó ti wà pẹ̀lú ẹ̀ wọ́n ní ọmọ sì mẹ́lẹ́ ọ̀lẹ àtọ́jú kòkòrò ní nfọ̀sì ti sọ́nkálukú àtàyèsí ọlọ́wọ́ba torí ọ̀tọ̀ ní sọ́nkálukú náwó sí ti sọ pé òṣòwò lápò òun ọ̀tọ̀ ní ojú kòkòrò pépò náà sádà abẹ́lẹ̀ ti dà kọ́ sáfì ọgbọ́n kọ́ máa ronú bó ti gbowó tiẹ̀ tó jókòó lé òun ṣiṣẹ́ ó fi lórí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn sáàpá ó fi lórí wọn ojú kòkòrò mùsàfẹ́ gun kẹ́ni ni òun fẹ́ gun kẹ́ni yóò ṣe alágbárí yóò àjókòó agbárí ni yóò máa rò tí ó fi lu àwọn èèyàn jìbìtì yóò sì máa parọ́ ọlọ́wọ́ báyìí gbogbo àrísìkì tí èèyàn jẹ ní ayé pátá ó ti fún un ọrọ̀ ilẹ̀ fún wa ọrọ̀ sánmà fún wa fáǹfààní àwàtá gbígbẹ́ ni inú suratu Ibrahim aya 32 de 34 rẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ kẹtù sọ ọlọ́ni Allahu alladhi khalaqa as-samawati wal ard òun ọlọ́ọ̀ba ló ń dá sánmà àti ilẹ̀ wa anzala minas samai ma'an òun sì rọ̀jò láti sánmà òun rọ̀ sí orí ilẹ̀ fa akhraja bihi minas samarati rizqan lakum òun fi òjò yìí òun fi yọ àwọn nǹkan gbìn òun fi yọ wọn jáde rizqan lakum ọjà rìsíkì fún yín kẹ́ máa fi jẹ kẹ́ máa mú ẹ ti bá ń dáko àwọn àgbẹ̀ tẹ́mi náà jọ́ kanú wọn wọ́n jẹ́ pé ìdí àgbẹ̀ mi ó ti lọlẹ̀ ní ìsìn màjísíbẹ̀jì bẹ́ẹ̀ bó ṣe díẹ̀ mọ́sá ń ṣe iṣu ń jáde yóò kù síbi iṣu ní ìsìn àgbàdo ní àgbẹ̀ lọ́dún yìí bí èèyàn bá lọ roko tí èèyàn bá roko ńgbà míì tó ṣẹ̀ roko tó òjò bẹ̀rẹ̀ sí sẹ́ bolẹ̀ gbogbo tí èèyàn jẹ tábí ọjà ló ti wà ń bẹ ẹ ní ma ò gbìn ọyọ ẹ̀fọ́ ọmọ rẹ fọ lọ́fẹ̀ẹ́ ò gbìn ewédú ọmọ rẹ ewédú ọkàn máa já bí ọba yìí sòjó àkùrọ̀ ń bẹ tí ọkàn fàn án kéne irúgbìn síbẹ̀ kọ́ padà síbẹ̀ wàá máa kà ní kọ́ máa tà fáwọn èèyàn ojókòó kalẹ̀ olóṣìmú ọ ṣe ta lọ́lẹ̀ bí ìjókòó ẹ̀ ọlọ́run ni wọ́n sàkárà lakum alifulik òun ṣe ọkọ̀ ojú omi òun tún ṣe lójú rọ̀ fún yín litajriya fil bahri bi amri kó lè máa rìn ẹ wò bí odò ti jètò ọlọ́run ní kí odò ọkọ̀ ojú omi máa rìn lórí ẹ̀ kọ́ máa rí àbúrò wa fẹ́ fi ṣàdánwò dò ó sì lọ ọ lọ kó lè jẹ́ pé ibi tí ẹ bá ń lọ ẹ dé bẹ́ẹ̀ ẹ lè ṣòwò ẹ lè jẹ ẹ lè mu wa sakhara lakum al-anhar òun tún ṣe omi lójú rọ̀ fún yín wa sakhara lakum ash-shamsa wal-qamara da'ibayn òun wá ṣe oòrùn àtòṣùpá òun ṣe wọn lójú rọ̀ fún yín da'ibayn kálukú ò lera wọn bá ọ̀sán lọ òru òde àbújá bá ti fẹ́ gba díẹ̀ lásìkò ara wọn tí ọ̀sán bá gba díẹ̀ lásìkò òru ogun tí òru bá gba díẹ̀ láàárọ̀ ọ̀sán àbí tí ọ̀sán bá gba díẹ̀ láàárọ̀ òru ọ̀sán ogun tóru bá gba díẹ̀ láàárọ̀ ọ̀sán òru náà ogun ẹ̀wùsẹ̀ ọlọ́ọ̀ni wọn ọ̀rọ̀ lura wọn nínú suratu Yasin ọlọ́ọ̀ni la shamsu yanbaghi laha an tudrika al-qamar wala laylu sabiquna wa kullun fi falakin yasbahun oòrùn kò lè lóṣù bàbá ọ̀sùn kò lè lórùn bá òru ò lè lé ọ̀sán bá ọ̀sán ò lè lórùn bá ọlọ́run òun ti fọ́n kálukú síbi tó wà wọ́n ṣe subhanallahi fọlọ́ ni wọ́n gbógun fọlọ́ ìtọ́lọ̀ ń wí nìyẹn ọlọ́run ni wàá tààkùn tọ́ka ṣàmùsíyà gan samsu wal qamar
agbára ẹ̀tún wo bọ́lọ̀ ti sí òun ẹ̀ gbogbo tó bá ní bùkátà sí kódà àrùn kan bẹ tó bá sọ ọmọ kájọ pé ojú ọmọ ń pọ́n wọ́n tún discover ní ìsìn yìí pé kéèyàn gbé sí òrùn àárọ̀ wọ́n ní vitamin C tó wà ń bẹ̀ àwọn dókítà tó sọ pé ẹ gbé sí òrùn àárọ̀ tàbí òrùn ti ìrọ̀lẹ́ ẹ̀wùsẹ̀ oògùn látọ̀dọ̀ Ọlọ́run kó lè mú ayé rọrùn fún wa kálukú ń lọ ọ̀ ń bọ̀ fún kálí gbègbèsè ayé rọrùn ẹ wo ntí ọ̀sán fi ń ṣiṣẹ́ ẹ wo tó rò fi ń ṣiṣẹ́ ẹ wo tó fùpà fi ń ṣiṣẹ́ ẹ wá jẹ́ àwòlá wà fi àǹfùsìkú má fàlà ẹ wá jẹ́ àwò tọ́ba jẹ́ pọ́nmi yẹn ní kọ́ńtrol àtúnṣùpá èlò láti san fọ́nmi yẹn nẹ́pà iná tí ó mú wa yóò gbogbo ẹ kóṣù wọn ò tó dé ní o ti kọ bíìlì yóò kẹ ìdílógún ní bíìlì o ti dé bíìlì oṣù tó ń lò lọ ó ti mú wa òṣìṣẹ́ bó òṣìṣẹ́ wọ́n jà kódà bí wọ́n bá jà tán kó tó tún so padà tó bá tún lọ sanwó ó tún lọ pa àwọn olùgbà owó tí wọ́n ti so wọ́n bá ti bí ìyàjẹ́ra wa wá wo ti Ọlọ́run iná tọ́lọ́run tí ọ̀gbà kọ́bọ̀ lórí ẹ̀ wọ́n yé ìgbà tí bí ń ṣiṣẹ́ wọ́n ti nẹ́pà sí ṣiṣẹ́ wọ́n ti ń jáde lápò ẹ̀ àwa là ń ṣera wa gbogbo ń tà jẹ́ ilé ayé Ọlọ́run ti dáná wa Ọlọ́run ni wà á tákùn min kulli ma sa'atumu gbogbo ń tẹ bọ́lọ́run léèrè ló fún yín wa in ta'uddu ni'matallahi la tuhsuha Ọlọ́run tẹ bá kàdàrẹ́ Ọlọ́run bá tó ṣẹlẹ̀ lórí ẹ̀ lè kà tán ó wá fẹ́ parí ẹ̀ ó ní innal insana lazalumun kaffar ó fi ròyìn méjì ròyìn àwọn èèyàn ìròyìn ń bá wa láàmú ọlá alábòsí ni wá àmọ́ fi gbá dé orí mọ́lẹ̀ alábòsí Ọlọ́run ti dá ń tá jẹmọ́ wa kí n má fọ̀rọ̀ gùn torí àsìkò tirikọta ayé omi ni sábà bẹ́ẹ̀ omi àti ìlú lẹ̀ tán débi pàtó máa kọ́lé sórí omi ilẹ̀ ń bẹ láwọn ìlú tó súnmọ́ bí àbá ń bí orí omi ni a tún kọ́lé sí kí ni problem ta ni owó tẹ́lẹ̀ omi fi kọ́ orí omi sí ìlú kan ó tó kọ́ gbogbo ó tẹ́ sí bọ́bẹ́lẹ̀ ti ìlú mi omi ò sí yé má dààmú omi ò tó wá yóò tó àpò òkú bẹ́ẹ̀ kọ́mẹ̀yàn sáré nǹkan tí ó yìnbó yìí owó tí wọ́n jì fi kọ́ tí wọ́n bá kọ́rọ́ ẹ̀ sílùú wa kódà yóò káàfin yóò tún kọ́ta wọn lù kọ́tẹ́ nígbà tó ní bá dé kele ó tó a máa gbàgbọ́ sí wọn ìmí tó sì rí pé tọ́sẹ̀lẹ̀ sọmọ yá òun ni òun náà sọ pé ẹ bá mi yọ owó létí bẹlẹ́gbẹ́ ọ̀dọ̀ yìí ẹ̀rí gbogbo wa tá à ń kó síra wa lọ́rùn ọwọ́ alówó òtó olóṣì ń bẹ òṣìwò ní bẹ níbo lòṣì ọ̀hún wà bí ọkọ ìyàwó tó sọ fún ìyàwó ẹ̀ yìí pé gbogbo ń tọ́jẹ tó máa mu àpèjúwe mo fẹ́ sí yẹ ló fẹ́ sí fún ọ tí àwọn onírara òun sáfẹ́ ṣiṣẹ́ tọkọ filẹ̀ kí àwọn gbọ́kọ ipe yẹn wò wàhálà kíní ìfẹ́ pọ̀jù sẹ́yìn pé ọkọ torí pé ó ti di sọnù àbí àlòní kódà ó tún lówó máa kú lówó oṣù lóní rárá ìṣẹ́sáyé ọkọ bá filẹ̀ yìí pé lọ́ọ́ máa ṣe gbàtọ̀ bá kàdé yọ̀ bí iṣẹ́ tó ní kíní yìí ẹnìkan lù ń jìbìtì ẹnìkan ṣe àwọn ìgbé irú ọkọ bẹ́ẹ̀ kí ló fẹ́ ó ṣe tí kò ṣe kíní kọ́bọ̀lẹ́ra torí ó ti ṣẹ̀ṣẹ̀ gbé Ọlọ́run fa ìdí ẹ̀mú wá fún ọ̀rọ̀kọ tí ó bọ oníṣẹ́ lọ fẹ́ máa ṣe tí obìnrin bá ní bùkátà tí kò ṣiṣẹ́ ìsìlámù sọ pé wọ́n ṣiṣẹ́ o mọ wọn ní ìgbádùn bẹ́lẹ̀ ó ti ní àdéhùn oṣù ó dára òun ṣiṣẹ́ kọ́ wá dé kọ́ wá máa bú ọkọ yìí pé ọkọ yìí gan ọkàn fìyà jẹun ni sẹ́ni pé sólẹ́sì kò lè ṣe àpèjúwe wa nìyẹn Ọlọ́run ní òun fi tájẹ̀tì wá ìwọ lọ́tọ̀ lọ́nà tó fẹ́ gbà ọ̀wà àríọ̀lẹ̀ ń bẹ ọwọ́ alọ́lọ́ orí òsì ń bẹ ibi ọmọ mẹ́rin lọ́wọ́ àlọ́ fi orí ẹ̀ sí pé mẹ́rin lọ́fẹ́ mẹ́rin gan ìwọ lọ́n tọ́jú wọn so tó mẹ́rin ó tó rẹ̀ tọ́jú iṣẹ́ tó ń ṣe tó fi lówó lọ abẹ́lòmí náà ń ṣe lẹ́gbẹ̀ẹ́ tí ó ní
nítorí náà ẹ̀jẹ̀ akóró irúurú ibẹ̀ kódà Ọlọ́run tún sọ́nù Kùránì inú súrà míì Suratu Nahli àyà kẹjẹ ó ní wa yakhluqu ma la ta'lamu ńgbà tó ròyìn ara ẹ̀ bó ti ṣe gbọ́ nǹkan lójú rọ̀ fún wa tó ó ní kódà nǹkan tẹ́ ẹ̀ mà òun tún da tẹ́ ẹ̀ tí discover ti ṣe ìtẹ́ máa jẹ tẹ́ máa mú dé but ẹ sá sẹ̀mẹ́ ni nǹkan tó yẹ kẹ́ ẹ fi gbé nǹkan kan ní ìsìn láyé àtijọ́ àgbẹ̀ tágbẹ̀ bá rokoroko toro ọ̀gá tó lè dá dáwọn tí wọ́n jókòó tì lójúmọ́ ká ní ọ̀dà yé kàbí méjì ẹ̀mẹ́ta ní ìsìn bẹ́ẹ̀ bá fẹ́ dá ọgbà yé ká lẹ́nìkan ṣoṣo tractor ń bẹ tí wọ́n sọ pé kọ́nà bá fi ṣe kíni yóò kú dànù láàrin bíi wákàtí mẹ́fà ni yóò ti bá kú dànù yóò tún padà wá yóò tún wá yọ lúbúlúbú ọkàn máa ti kíní bọ́lẹ̀ ọ̀parí ó sì ń jẹ́ ojókòó kalẹ̀ ó ní òòrò jẹjẹ ibi tí o ti jókòó sí náà ni fẹ́ẹ́nà sàmá látúntìrù dáàbá wàlà fi tọ̀ ó mọ̀ rùnú ó ní ẹ̀yà jáde ẹ̀ lọ ṣiṣẹ́ o sọ́mọ́ ò lè rọ kò ní rọ góòdì o kò sí rọ fàdákà o tábàlọ́ lọ sínú Al-Qur'an ẹ̀ rí i pé Islam ṣe lẹ́tọ̀ fún wa ká fẹ́ obìnrin ẹ̀tọ́ mọ̀ pé ìsọpọ̀ràn yẹn o kóńkàlùkò lè lọ ní lálàáfíà o pàápàá jọ nínú àwọn ìyá wa o ó ṣe lẹ́tọ̀ fún wa kì í sọ̀ràn àyàn bọ̀tí wọ́n máa ń jọ̀ràn àyàn gbà mí tí bùkátà ọmọ èèyàn bá ọkùnrin bá tó bá jẹ máa torí tààtàrí ẹnìká tààtàrí al-ahkam ash-shar'iyya al-khams ọmọjọra nígbà mi ọmọjẹ suna ọmọjẹ musabu ọmọjẹ makru ọmọjẹ haram kéèyàn sọ yìí pé òun fẹ́ ṣe ta'addudu gan òun fẹ́ fẹ́ àwùjọ kan lọ. ìsìláàmù ṣe lẹ́tọ̀ fún ayé pé masina tá a gbára bá wà tá a lè ṣe déédéé káfẹ́ méjì káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin ó ń tàbá lágbára káfẹ́ yọkan káwa pera wa ńgbà tí ìsìláàmù ní káfẹ́ méjì káfẹ́ ta káfẹ́ ibo ló pè wá lọ abibi kí àwọn obìnrin kí sọfẹ kí ìyàwó kan wà lé sọ wọn gbà ọfẹ ká bímọ tó pọ̀ ọfẹ ká bímọ tó pọ̀ tó bá yẹ pé ẹníjọba kan sọ yìí pé ọmọ mẹ́rin ni ó bí tó sì fààyè gbà wá pé ká lo ìsìláàmù wa ta ní dáná ìsìláàmù ní ká fẹ́ ìyàwó mẹ́rin ṣé ọ̀kọ̀ọ̀kan lápè lérí àwọn tì láti lọ gbé ọmọ kọ̀ọ̀kan lẹ́nikẹ́ni kọ̀ọ̀kan yín ó bí o àbíta eléwọ̀n wà tó láyé pé mẹ́ta la bí tí gọ́ọ̀mẹ̀ntì ní àgbọ̀dọ̀ bí ju mẹ́rin lọ èwo ni ó gbà kó òbí méjì táyà kó bá wọn bí kọ̀ọ̀kan ẹ rí i pé wàhálà ni ó ṣẹlẹ̀ ní ìròrí wọn ò fi bá ti ọlọ́run mu èso òrì tó bá tó lọ́run pẹ́ẹ́pẹ́ ọlọ́run ní ahum yaqsimuna rahmata rabbik ẹlẹ́fẹ́ máa pé ṣẹfẹ́ máa pín ìkẹ́ ọlọ́run ọba tó ti pẹ́ fún yín nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya gbogbo ntí ẹ̀jẹ̀ lé ayé mo ti pín fún yín ó ní wa rafa'na ba'dahum fawqa ba'din darajat mo wá fún àwọn grade by grade mo ṣe yín eléyìí ọmọ tójú bọ̀ bóòlù eléyìí ti lówó jù mí lọ bóòlù ti ní má jù mí lọ eléyìí ọmọ tójú bọ̀ ṣùgbọ́n ìwọ náà ní tiẹ̀ jẹ́ tí o tu ọkọ̀ náà nìyẹn kéde pé o tójú bẹ́ẹ̀ lómi kọ́ sọ pé ò ní gbogbo wa tá a wà ń bí ẹ tó lè sọ pé òun ò ní níṣẹ́ tó ń dáyé yìí òun ò tí ì ní tó nǹkan bí kí n bùkéré kọ́ sọ pé 3 million kò sí pé ẹnìkan kọ́ sọ pé ẹnì 3 million kódà àwọn ọmọ kọ̀ọ̀kan yìí 1 million ó ti kọjá ní orí ọmọ kọ̀ọ̀kan wọ́n náà ṣírò ń tọ́ ń jẹ lójúmọ́ kọ́ wá tà ń ṣe ẹ̀dọ́gbọ́n kásọ yí pé abẹ́ ṣe kéde lè ṣe kásọ pé ó kálukú kásọ pé 300 naira nítorí pé ó sọ pé 300 àwọn ọmọ gan mo ní 300 mo ní dadi mo rẹ̀ rìn 300 100 nǹkan ti kó bi báyìí bí ayé tẹ̀yìn 300 ṣe 300 times 30 lónà ẹ̀ta ń ṣe sí 12 180
kó kálukọ́ wá tàǹsì ẹ̀sọ́jú orí ẹ̀ tàbí ńgbà tí oúnjẹ 300 báyà bí 20 ọdún sísìn kọ́ ọmọ yìí mílíọ̀nù tí ó ti jáde tí ọ̀làpọ̀ tó ti ná tó lólùwó lọ káwa tó sọ owó mútọ̀ káwa tó sàtọ̀ owó káwa tó sọ ètò bí àwọn àgbàná tuntun àgbàná gbàlódé kọ́ àwọn ètò lòdù sórí ẹ̀ kó tó amadọ́lọ̀ lẹ́bi pé òsì ń bẹ ibi ọmọ kámẹ́bí ju mẹ́rin lọ ni ibi tó ń kálukú náwó sí ibẹ̀ lọ yàtọ̀ síra wọn kálukú lówó lọ́wọ́ mọ́dọ́lọ̀ lẹ́bi mọ́ o nítorí náà àrísíkú biyadillah alárìsákú biyadillah ta'ala ó ti yé mi ọ̀dọ̀ Ọlọ́run ní àrísíkì wà o Ọlọ́run gan fún ara rẹ̀ ó ní wa ma min dabbatin fil ard illa ala Allahi rizquha gbogbo tí fàyà fà lẹ̀ Kùránì yẹn gbogbo tí fàyà fà lẹ̀ dábà àti ẹranko ejò ní gbogbo àǹtí dábà ti pé wọ́n fàyà fà tàbí wọ́n tẹ orí ilẹ̀ tí rìn ó fi mẹ́yẹ illa ala Allahi rizquha ọ̀dọ̀ àrísìkí ẹ̀ ọwọ́ Ọlọ́run bá lọ́wọ́ nínú súra mi oníwà fi sàmáì rizqukum wa ma tu'adun sọ́tọ̀ náà wà fi sàmáì rizqukum wa ma tu'adun náà Suratu Dhariyat àti àjọ 23 ó lárísìkí jẹ́ mú wa sánmà lọ́wọ́ àti tí ń sọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ náà ní kúta ọ̀nbẹ nkàlùkù gbogbo àdéhùn lọ́wọ́ sí fa nínú súra mi oníwà wákà yìí mi ń dá bàtí súra àyà yẹn ọba ìjókòó mu wakayi min dabatin la tahmilu rizqa Allahu yarzuquha wa iyyakum àìmọye dábà ẹyẹ ìyàní àwọn nǹkan tó yẹ pé nǹkan kéékèèké káyínkáyín ẹyẹ la tahmilu tí ò lè dá àrísìkì jẹ́ ẹ̀mú rẹ̀ kò lè dá gbé Allahu yarzuquha Ọlọ́run sì fún ní ìjẹ́ ẹ̀mú ẹ̀ káyínkáyín bó ti kéré tó yẹ oúnjẹ ń yó ó ń sẹ̀mí Ọlọ́run sì fún ẹyẹ ọ̀nsẹ̀mí yọ jáde kò sí bọ́jẹ̀tì ẹyẹ tí ó sọ pé bọ́jẹ̀tì tọ̀lárí bọ́jẹ̀tì ojúmọ́ ni máa ń ṣe àdúgbò sọ ni pé yakhruju khimasan wa taruhu bitana ẹ yọ jáde nínú ilé ẹ láàárọ̀ lẹ́ẹ̀tẹ́bí ń pa yóò ṣe padà sínú ilé lẹ́yìn tó ti yó tí ó sì bọ́jẹ̀tì ó ti yọ kejì àbítọ́mọ yẹn ọ̀bàjẹ́ ọgbádùn tí wọ́n tó ń ta rọ́bà ibi tó sùn jẹ́jẹ́ sí pọ́blẹ́mù tí Ọlọ́run ní kọ́mọlé òǹkiri nìyẹn àtòrísìsì àwọn àyàtò Kùránìyà wa ma min dabbatin fil ardi wala ta'irin yatiru bi janahihi illa umamun amsalukum Ọlọ́run ilẹ̀ umma qalilu samawati wal ardi yabsutu rizqa liman yasha wa yaqdir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tábà lọ wo ntọ́lọ́run ti ṣe fún Nàìjíríà ẹgbẹ́ bíi ẹnu àsìkò tó kú Ọlọ́run sí dáadáa fún Nàìjíríà pọ̀ gẹ́gẹ́ bó tó sọ síwájú oríṣi àwọn àyàtò Kùránìyà ni mo mú wá ń bí Ọlọ́run ní walaw anna ahlal qura amanu wattaqaw lafatahna alayhim barakatin minas samai wal ard walakin kadhabu fa akhadhnahum bima kanu yakdhibun Ọlọ́run yẹ pé àwọn èèyàn yìí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n sì pààyàn náà bá àwọn àlùbáríkà láti sánmà àwọn ọba sílẹ̀ fún wa ni mà wọ́n takùtọ̀ lọ́wọ́ ọba òun wá fi jẹ wọ́n yá pẹ̀lú àìsítọ́ lọ́wọ́ ọba ẹnu súra mi oríṣi súra ni ọwọ́ àbọ̀ tí wọ́n ti sọ sí mi lẹ́sí àti àwọn àhàdísì tó pọ̀ nínú tí wọ́n wà tó jẹ́ pé àhàdísì tó wà àṣìhárù ni wọ́n àwọn ṣúbà àwọn tó lè wà lójú àti àgbọ́yé ìtọ́jẹ́ yí pé àwọn mẹ́nu àwọn mùsùlùmí tí wọ́n gbọ́yé tí wọ́n fi ń sẹ́ẹ̀rì torí a lè rí inú ìwé mi tààkà táwọn pépè lọ síbi fi òpin sọ́mọ bíbí tó yẹ pé ìwé tí mùsùlùmí sì kọ ni àwọn oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n kọ níbẹ̀ bóyá tí kwẹ́sàn bóyá tí ọba débẹ̀ torí àwọn àsìkò mi kò tó nǹkan má àti kí la lè fi dá wọn sábì dá wọn lóhùn wọn mú hadisi wa àgbọ́yé wọn ní hadisi tani mi sọ yìí pé fàyín ní mùkásìrún bikum ní wọn mọ̀ yàwó mẹ́lì kìyàmà wọn ní
kẹsìrà ti nàwọ̀nyíyà ni kì í ṣe ti àdàdíyà ipe quality ni kì í ṣe quantity àti bá a ti lè dá wọn lóhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn tí wọ́n mú ìròrí inú tá a fi lè dá wọn lóhùn wọn náà àwọn tí wọ́n mú ìròrí wá nígbà tí mo béèrè nípa population America ní ìsìn lájọ tí ẹ ti sọ pé tí ìròyìn ti wá pé wá ní population wọn tàbí ní jẹ́ wọ́n tàn wá jẹ population wọn ní 316,517,000 títí àná yìí 316,517,000 ti China ńkọ́ 1 billion àbí 1.3 billion 1.8 ni billion ǹjẹ́ ọ̀gbẹ́ gbàgbọ́ bí billion abẹ́rẹ́ ṣé tòun ti bẹ́ẹ̀ àmàrà nǹkan China ní nǹkan China kò tó àtúnra tẹ́lẹ̀ kó lórí jìnnà gan ó fi mọ́ bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì tá à ń lò ní ìsìn àwọn olè sọ ń pa rẹ̀ wọ́n ní oúnjẹ wọn ló tún dúnwó jù nítorí náà gbogbo àwọn nǹkan tí àwa ní ká sí wọn lọ́wọ́ bá wa ìdájọ́ ṣẹlẹ̀ à ń pa ká fi ètò sọmọ bíbí wa ń kọ́ ìmọ̀ lè ti mú ẹnu bà ó sì àwọn àdìsí lọ́pọ̀ lẹ́yìn ànábì wa Muhammad sàṣà àwọn ọmọlẹ́yìn bíi ànábì léèrè kíkà ló máa bá ọ̀nbẹ́nu wọn tọ́sọ yìí pé faradna anastamta wa nazil inú àdìsí àbí Sa'id al-Khudri tí Imam Bukhari ti tọ́gbà wá ànábì sọ fún wọn yìí pé ní ogun gazwatu Bani Mustalak wọ́n ní àwọn fẹ́ máa ṣe azilu ni pé káwọn máa yẹra àwọn ò ní dá àtọ̀ sídìyàwó àwọn withdraw àbí wọ́n ní àwọn ò ṣe kẹ́ni ànábì sọ pé la alaykum alla tafalu kò sí hara kò sí bẹ́ẹ̀ bá ṣe náà kò sí nǹkan kan bẹ́ẹ̀ ànábì sọ pé kò sẹ́dà tọ́nà ọba fẹ́ dábàá yìí ẹ̀mí tọ́nà ọ̀dà ila ka'inatun ila yawmil qiyamah tọ́nà ọ̀dà ila satakun àfi kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe aṣílù ẹnìkan bá níbi sọ̀sọ́ tó ní mo fẹ́ ó ní òní obìnrin tọ́jú ẹrú òun ọjọ́ tí òní fún àwọn lómìnú lé ní sin àwọn nínú lé òun sì máa bá lò pọ̀ ẹrú ẹ̀ ní o kì í sọmọdọ́ o òun bá lò pọ̀ òun ò sì fẹ́ kó lóyún ànábì ní tó máa ṣe aṣílù fún máa yẹra fún nígbà tí kíní bá fẹ́ dà sí tó o bá fẹ́ ṣùgbọ́n o tó ti bó bá ti yẹra fún tó tọ́lọ́run bá kádà pé ó bí ma yóò bí o lọkùnrin yẹn bá tún padà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam Imam Muslim ló gbà wá àdìsí 1439 lọ́ba tún padà bá lọ pé ìwọ ànábì sallallahu alaihi wasallam obìnrin tí mo sọ ó ti lóyún ànábì ni mo ti sọ fún ọ yìí pé sayatiya ma kudira la ntọ́lọ́mù bá kádàrà fún yóò wà bá yóò lóyún ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ọjọ́ yìí pé ṣẹ̀ríà fi sọ yìí pé fètò sọ́mọ bíbí nínú ṣẹ̀ríà ní ìtọ́wọlé lọ́rọ̀ àwọn àfa kò sí èèwọ̀ ń bẹ ṣùgbọ́n fẹ́ ká mọ̀ yìí pé àwọn nǹkan tí a fi máa ń fètò sí àwọn oríṣiríṣi nǹkan ni tá à ń lò ní ìṣèjá bíbí ìsọ̀rọ̀ bíbí ibi kọjá yìí pé wọ́n lọ lo bẹ́ẹ̀ lúùpù lẹ́gbẹ̀ẹ́ lúùpù ni lẹ́wọ́láwọ́ náà máa pè ní kéwọ́ lẹ́wọ́láwọ́ pọ̀tí lúùpù ni wọ́n máa pè nínú òyìnbó wọ́n ní àwọn kankan máa kò sí ní tí o fi fètò sí tí o ní àwọn nǹkan nira díẹ̀ ń bẹ ó lè kéré jura wọn lọ inú ẹ̀ ní kọjá yìí pé kẹ́jì ọ̀ máa wá lọ́pọ̀lọpọ̀ ọgbà inú ẹ̀ ní kọjá pé kí ni wọ́n máa kan obìnrin inú ẹ̀ ní kọjá pé kí lùkù tí wọ́n ṣe sí abẹ́ obìnrin kọ́lọ̀ ṣe ìṣẹ̀rá àkúrà mọ́ ẹ̀ kọ́ débìlì ọmọ kí ọrọ̀ ajé tíntín inú ẹ̀ ní kọjá yìí pé inú ilé ọmọ gan ò ní kọ kíní bọ́ọ̀lù ti dẹ̀ ọ̀gbà kíní yẹn láàyè inú ẹ̀ sì ní kọjá yìí pé ńgbà míì bó ti fi sí náà oyún máa ń ṣẹlẹ̀ tí ó lọ bọ́ sí ẹ̀yìn ilé ọmọ tí ó fa problem mi gbà mí fóbìnrin àwọn àfa lóríṣiríṣi wọ́n ṣe fatiwa nípa ntọ́jẹ́má tanzimu nasiri fi ètò sí ọmọ bíbí ètò alọ́dà òtítọ́ wọlé ní ọ̀rọ̀ wọn òun náà ní pé kò sí èèwọ̀ ń bí fi ètò sọmọ bíbí tí ó bá jẹ́ fún tí bùkátà bá lọ síbẹ̀ tí ó sì jẹ́ pé ọ̀fi ronú pé òsì
pé o tó bí ma ní tara o lè fètò ọmọ ọdún lẹ́yìn ọdún méjì lẹ́yìn ọdún mẹ́ta kò sí ìwọ̀n bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Dr. Khalid Musa nínú Majalatul Bayan ọkọ̀ Atiku kan tọ́pẹ̀ ní ọ̀bùbù mẹ́nẹ̀lẹ̀ hamli malaha wa maliha àwọn ntọ́jẹ́ àǹfààní kọ́ máa lògùn kọ́ máa lòyún àti ntọ́jẹ́ ewu tí ọ̀nbẹ̀nbẹ̀ ìkejì kéèyàn sọ pé òun fẹ́ ṣẹ́yún kódà kó jẹ́ lọ́dọ̀ àwọn òbí méjèèjì bàbá àti ìyá tí a lóyún yẹn kódà kó jẹ́ yí pé ó wá látọ̀dọ̀ ìyá gangan tó bí kó fẹ́ máa ṣe haramu ni kódà ṣẹ̀ríà àtúntí ní ó tún fún lágbára débi pé nígbà tí ó fi mọ́ oyún ṣìnà gangan tó bẹ̀rẹ̀ bá ní kò lẹ́tọ̀ fóbìnrin ṣìnà yẹn tó lóyún ṣìnà yẹn kó ṣẹ́yún yẹn torí pé èèyàn ni tọ́jà yìí pé wala taziru waziratun wizra ukhra ẹ̀ṣẹ̀ àwọn òbí tí a dá kò ẹ̀ṣẹ̀ rẹ̀ ó yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ tí ó yàtọ̀ sí tọmọ ọmọ ọ̀lẹ́ṣẹ̀ àwọn ni bẹ́ẹ̀ náà ni a rí pé èyí lọ́pàá tó yẹ pé ṣẹ̀rí àti ti ọlọ́ọ̀bá gángan ó ní kí wọ́n dìlé obìnrin tí ọjà yìí pé ọ̀pá àyàn aboyún ni nígbà tó wà ní oyún ọwọ́ apá àyàn ọmọ àmọ́ pa àyàn Islam ni wọ́n mọ̀ pa tó ń toyún kí wọ́n jẹ́ kó bí ọmọ ẹ̀ tán tó bá bímọ ẹ̀ tán tó fún lọ́yàn tán báyìí ni wọ́n tó pa padà táwọn tí ó pè yàn rẹ̀ tí wọ́n bá foríjì nítorí pé ẹni tí ó pa àyàn lọ́sẹ̀ kì í ṣe oyún tí tọ́wà nínú tabalọ̀ wọnú ìtàn Gàmídíyà náà ìyẹn ló jẹ́ pé ẹni tó ṣe ṣìnà gan tó sì wà jẹ́wọ́ pé òun ṣe ṣìnà sábà pé Islam tó sì níyàn ọkọ Islam tàbí tó ti wà tó jẹ́ mọ́sán ní tó ti jẹ́ pé mọ́sán ní tó ti adélébọ̀ ní Islam ni wọ́n lẹ̀ lóko padì síbẹ̀síbẹ̀ tó bá lóyún ṣìnà àlè lẹ̀ lóko nígbà tó bá lóyún yẹn ẹ̀sìn rọrùn ní Islam ẹ̀sìn àánú kìsọ̀ Gàmídíyà arábìnrin kan tí Imam Muslim gbà wá ó ní ọwọ́ bá nàbí sọ̀sán ọwọ́ aṣọ fún wa nàbí pé kọ́lá ká nàbí sọ̀sán tọ̀hírì ní ya Rasulullah fọmímá òjì Ọlọ́run kí ló dé ó nítorí pé òun lóyún oyún ṣìnà ànábì ni máa lọ wá foríjì Ọlọ́run ọba lọ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run lọ́ba ní a ó tún fẹ́ dàmí láàmú ó tún fẹ́ máa dàmí láàmú tàbí ó tún fẹ́ gbọ́ tí mo sọ fún ọ ó tún fẹ́ dá mi padà bó o ti ṣe fún ẹnìkan tí wọ́n á jẹ́wọ́ tiẹ̀ tá à ń pè ní máìlì àbí wàá sọ yìí pé kí ni tó ṣẹlẹ̀ ó ní òun lóyún ṣìnà ni ànábì ìwọ gángan ó sì gbà yìí pé ó ní bẹ́ẹ̀ ni ànábì ni máa lọ hátà àtọ́dọ̀ yìí máa fi bàtì tó fi lọ bí ti bẹ́ẹ̀ nù ẹ̀ lẹ́yìn náà ni kí o gbé padà ìgbà tó sì gbọ́ ọmọ yẹn padà ń rí wáyà mi ànábì ni kọ́ máa lọ kọ́ lọ fún lọ́mú ìgbà tó tún fún lọ́mú tán ó tún padà jẹ́ pé ó tún wá fún ọmọ yẹn ní ìpa búrẹ́dì tọmọ yẹn ń jẹ àwọn ní o ti àsìkò ti tó tètè sí ìdájọ́ ṣẹ̀ríà fún mi ó tó di pé wọ́n sì ìdájọ́ ṣẹ̀ríà fún ànábì wa gbọ́ ọmọ yẹn ó gbé fún kanú àwọn ọmọlẹ́yìn ẹ̀ pé kí ọmọ kọ́ máa tọ́jú ẹ̀ eléyìí jẹ́ ká mọ pàtàkì oyún níní pé a gbọ́dọ̀ ṣe ó fi mẹ́rú hadith Ali radiyallahu anhu tí Imam Muslim náà gbà wá tí Ali sọ yìí pé ìkànnú àwọn ẹrú ànábì sallallahu alaihi wasallam ó ṣe àṣemáṣe ànábì ní kó wọn lọ́ọ̀ náà ní torí àyànpá àwọn ànábì kó wọn lọ́ọ̀ náà ní blala bàtò wọn adébẹ̀ tó fẹ́ náà blala ọwọ́ àdìdí pé ọmọ tó bí ọmọ rẹ̀ tó bí ẹ̀jẹ̀ ìbímọ ò tí ì dá òun wá filẹ̀ tí tẹ́jẹ̀ bí ma bí dá nígbà tẹ́jẹ̀ bí ma bí dá lòun ṣe náà ní blala tọ̀sẹ̀ sí ànábì òun sì sọ fún ànábì ní ahsan ọ̀kàrí òfin màtórí ẹ̀jẹ̀ náà ara kó sì wà nù àárẹ̀ ẹ̀lẹ́láfíà ni bẹ́ẹ̀ náà ni ṣẹ̀ríà Islam ó ṣe pé béèyàn bá na obìnrin tọ́gbóbìnrin kan kùn obìnrin tó lóyún ní oyún inú ẹ̀ lọ́ba bíi bọ̀tí ńgbà tó bíi ó bí láàyè bọ́mọ ti bọ́lẹ̀ láàyè báyìí bọ́yá omi tàbókè tàbọ̀rọ̀ amújẹ́ tó ń gbé ẹ̀mí sì wà lára ẹ̀ lẹ́yìn ẹ̀ lọ́ba kú
ó di díà kámílà ní ọ̀sán yóò san 100 ràkúnmí tó yẹ pé ọkùnrin ni tí ì bá sọ ọkùnrin tó yẹ kó bẹ̀rẹ̀ ni yóò san 50 ní 50 50 ràkúnmí ní ọ̀sán tí Islam sọ jẹ alọ́mọ yẹn pọ̀ ọ̀tí wọ́n mí dàgbà ẹ̀mí wà lẹ́nu ẹ̀ kó tó di kó kú odidi díà ní bí ìgbà tó kọ́ odidi àgbàlagbà ni bẹ́ẹ̀ náà ní Islam ó tún ṣe léwọ̀ tó bá jẹ́ yí pé ìjà ń bẹ láàrin èèyàn méjì nìkan bá gbà kàn kùn ọgbà aboyún kùn lóyún inú rẹ̀ jẹ̀ní lọ́ba sẹ́ yọ san gúra tó abudi òní ó ṣe déédéé khamsun náà lè yí bílí ràkúnmí márùn ni ó san ràkúnmí nánlá ni ó fi tán oyún nítọ́sẹ́ kódà bó ṣe bàbá gángan ìwọ ọgbọ̀n tó ọmọ náà yàwó ẹ ọba gbankuku nìkan oyún yẹn bá lọ sẹ́ lọ́ba rẹ̀ jẹ́ padà ràkúnmí márùn lọ́sàn o sì ní jẹ́ ń bẹ̀ o ní jogún nínú o lẹ́tọ̀ọ́ láti jogún torí ìdáná lè kọ́ ti la láyà tó ṣe à torí ẹ̀ tó bá pààyàn kò ní jogún ẹ̀ǹtí ọ̀pá bóyá náà ni obìnrin ìtọ́jẹ́ yìí pé ọlọ́ọ̀ mu oògùn ọmọ máa mu oògùn lóyún ẹ̀ bá sẹ́ oyún tó sẹ́ òun náà san ràkúnmí márùn yóò san láti fi ṣètànà yóò san ràkúnmí márùn lẹ́yìn ẹ̀ wáárì lẹ́yìn ràkúnmí ta yóò san yẹ yóò lọ bọ́kùn lẹ́rù ẹrú o kìtì tán o tó bá ṣe kẹ́ni yóò bọ́kùn lẹ́rù ẹrú tí ó bá lè bọ́kùn lẹ́rù ẹrú yóò gbà àwẹ̀ ṣàrẹ́ni mutatabi'in àwẹ̀ 60 àwẹ̀ tí ó sì lè já kankan láàrin bẹ́ẹ̀ yóò gbà léraléra ni tí lẹ́yìn ìgbà tó bá sara kò mìíràn márùn tán yóò tún lọ gbààwẹ̀ tàbí kó bọ́ okùn ní ọrùn ẹrú eléyìí lọ́jà àmọ́ bí Islam ti ṣe pàtàkì oyún tí ń bẹnu ọmọ èèyàn ayọ̀gbàmí torí ìṣẹ́jú mélòó márùn ok ìgbà wo torí kí mẹ́nu bá ìgbà wo ni ẹ̀mí máa ń di ara ọmọ máa ń di ara Islam ti sọ àwọn àfàyà pẹ̀lú lọ́nà méjì ìyẹn ni ó jẹ́ àmà irú oyún wo ni a lè ṣẹ́ àkọ́kọ́ àdìsí wa ipe ńjọ́ tí ọba ti pé 42 days tọkùnrin ti rọ àtọ̀ sí ìyàwó ẹ̀ la ẹ̀ náà ni ó ti kẹ́ni ti wà lára ẹ̀ odidi jọ maa mi hadith mi máa wá hadith mi náà wá hadith tó sọ yìí pé ntí wọn kà iná ahadakum yujma khalquhu fi batni ummihi arba'ina yawman thumma yakunu alaqa mr zali o bẹ pé arba'ina kejì nù thumma yakunu mudghatan mr zali arba'ina kẹta nù o bẹ pé 40 times 3 120 o lẹ́yìn náà lọ́nà wa thumma yabasullahu ilayhi malak lẹ́yìn náà lọ́nà wa tó ara malayika sí lẹ́yìn 120 days àdìsí kan nìyẹn àdìsí kan wa méjèèjì lọ́wọ́ sahih àwọn afáwa ti fẹ́ẹ́ nu méjèèjì jóná ipe ẹ̀ méjì ni malayika ọ wà malayika aláwọ̀kọ́ malayika tó lọ́wọ́ kọ́kọ́rọ́ sí tí ẹ̀mí ó ti wà lára ẹ̀ nígbà tó bá fi wà ní 42 days àkọ́kọ́ bẹ́ẹ̀ ni sí ní ìmájìnlẹ̀ òde sí àmájì pé bẹ́ẹ̀ ni ìlàfùmọ̀ ìgbà nàbí sọ̀sọ̀ wọ́n máa yà ń fi kú alẹ́ hawa tòkè ọmọ ní ìsìn bá ti wà ní ẹ̀jẹ̀ tàbó ti wà ní ẹ̀jẹ̀ kíkí yóò jẹ́ pé yóò ti máa mí tí wọ́n bá gbé sínú scan yóò ti máa ṣe àdìsí bẹ́ẹ̀ ṣùgbọ́n màláíkà ẹlẹ́ẹ̀kejì òní ó wà ṣe ẹ̀kọ́ nǹkan mẹ́rin lọ́dọ̀ wọn àrán sí ibẹ̀ ni yóò ti máa ní wọ́n fẹ́ lẹ́yìn wọn àtó máa ya wọn àfẹ́ ẹ̀mí tí wọ́n fi ya ojú ọwọ́ wọn àti fẹ̀síla ṣùgbọ́n ẹ̀mí yìí pé ó ń bẹ gẹ́gẹ́ bí ẹ̀mí nù yá mọ̀bùdá ìyá ni lágbà tó bá ti di 42 days ni mi ní pẹ́ ní orí rẹ̀ kéèyàn wá sẹ́yún olùṣiṣẹ́ ọ̀nà mẹ́ta ló pèsè olùṣiṣẹ́ pèsè ọ̀nà mẹ́ta olùṣiṣẹ́ aláwọ̀kọ́ à ń pè ní àdìdì ẹ̀kìyárí pé wọlọ́ màmá sí ẹlẹ́ẹ̀kejì nítorí pé dọ̀rúrà ni làlúrí ni
ẹlẹ́ẹ̀kẹta nítorí pé fún ara ẹ̀ lọ́sẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ló ní ìdájọ́ ṣẹ̀ríà. ojúṣe tó yẹ pé ìwọ lọ màmá tó pé ìfẹ́ bímọ ẹ̀ má ìlú ń tọwọ́ pọ̀ haramu ni ọ̀sẹ̀ tó yà pẹ̀lú sí ó sì jìyẹ lọ́dọ̀ Ọlọ́run ọmọ tó ṣiṣẹ́ yún ẹ̀ yóò béèrè níwájú kìámà yìí pé bí ayé dáńbé ó ti dàdí kí ló ń ṣe ọ tó fi jẹ́ kó ń ra wíyá tó fi kọjú náà mọ́ tó fi ra yí wá yẹ haramu ni. ojúṣe kejì lójúṣe tó yẹ pé ti àwọn mẹ́díkù ni kẹ́lẹ́ mẹ́díkà kẹ́ni tó yẹ pé problem tí ó ti wọnú tó wà ní obìnrin bóyá onílò ọkọ sí ẹ̀yìn kẹ́ni àpò òbí tó lè kó wàhálà bá òbí Islam ní tí ọba jẹ kó yọ pa ẹ̀mí tó jẹ́ ìtòsí sábàbí ẹ̀ òun jẹ́ ìtòsí sábàbí ẹ̀ kò ní pa òun láwọn àmúkó Islam farama yẹn pẹ̀lú pé kí dókítà ṣe operation fún irú obìnrin bẹ́ẹ̀ náà lóyún ṣiṣẹ́ tó yẹ pé fún ara ẹ̀ lọ wálẹ̀ ṣe pé kì í ṣe ìyẹn là ń pè tí lè kọ́ yí fún ara ẹ̀ lọ wálẹ̀ ó ní kò sí nǹkan kẹta lè ṣe sí ngbàgbọ́ òun ló kúkú bọ́lẹ̀ ẹni tó ní gangan ọ̀fẹ́ kọ́sẹ́ òun lọ́sẹ̀ yóò ṣe nǹkan kan bọ́tí oyún ṣiṣẹ́ ta kọ́kọ́ kóbìnrin ó lóyún ìtọ́wọ́pọ̀ ní ìsìn gan pé obìnrin mi gan ó lóyún tó yẹ pé ọkọ ẹ̀ gan lónìí tó sì gbé lọ sí ọ̀dọ̀ àwọn dókítà ọ̀rọ̀ dáadáa tọ́jú pé kọ́sábó ń yọ tó sì lọ yọ gbogbo yẹ ọba mu ṣùgbọ́n ǹjẹ́ ní àsìkò owó ní Islam fílẹ̀ pé kéèyàn ó pé tí bóyá fún di kan tó tí sáà bá fi kan lẹ nígbà tó ti kọ́ ọba mu fún di kan àbí di méjì tiẹ̀ ló lè ṣẹ̀bi yẹ làwọn afáàyà pẹ̀lú sí sọ́nà méjì nítorí àdìsí mọ̀ kàkọjá àwọn kan ní gbogbo oyún tó bá ti lè kọ pé wọ́n kọ́kọ́ fẹ́nu kò yí pé kò dáa kó yóò bí kó pè gbogbo nǹkan kó yí sábà bí nǹkan kó wá sọ wípé mi nídìí ẹ̀ má kò dáa ṣùgbọ́n tó bá wá wáyé ìgbà wo lè yóò tó di ẹlẹ́ṣẹ̀ àwọn afáwọn ayẹ pẹ̀lú sọ́nà méjì àwọn kan tó bá ti lè kọjá 42 days gẹ́gẹ́ bí àdìsí mọ̀ sọ torí ẹ̀mí ti wà lára ẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣe tó o bá pa bíbà tó pa yẹn àwọn kan ní kótó di pé yóò di 120 days ìyẹn ní ogójì lọ́nà mẹ́ta wọ́n tó fẹ́ mékejì sí la òun náà bọ́tí tó wọlé òun náà ní pé kó o dènà sí kó o má ṣe kó o dènà sí kó o má ṣe tó wọlé ní ọ̀rọ̀ àwọn afáàní ní ìsìn ó kù oyún tí bóyá o lè torí irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ bóyá àwọn kan àwọn adigunjalè wọ́n lọ sílé kan wọ́n sábà irú obìnrin kan tí wọ́n bá ń bẹ̀ wọ́n bá lò pọ̀ kò sáré fura títí kíní yẹn fi di oyún kéde ìdájọ́ ṣẹ̀ríà lórí ẹ̀ àwọn àfáàṣe tíra lórí ẹ̀ tọ́pọ̀ rẹ̀ wọ́n kọ tíra lórí ẹ̀ tọ́pọ̀ àkọ́kọ́ di pé kò sí ẹ̀ṣẹ̀ fúnrú obìnrin bẹ́ẹ̀ Islam sì rọ̀ yí pé kó má banújẹ́ ọmọ tó bá sì bí mùsùlùmí ni tí ó sì ní ẹ̀tọ́ rẹ̀ láàrin mùsùlùmí tá a sì máa tọ́jú ẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ ló lè ṣe oyún yẹn àbí ò lè ṣe yẹn làwọn afa àyàpọ̀ ẹnu sí màfáàdì gbogbo àyàpọ̀ ẹnu wọn tá a bá fẹ́ kó jọ òun náà ní pé irú oyún bẹ́ẹ̀ tọ́ba ó lè lọ fọnú nù before 42 days before 42 days ó lè lọ fọnú tọ́ba jẹ́ pé kọ̀ wá fura tọ́ba ti kọjá 42 days ntọ́pọ̀lọpọ̀ àfàsọ ni pé kó fi ilẹ̀ kọ́mọ wulẹ̀ fọnú kí a máa bá tọ́jú ẹ̀ títí tí ó fi bí kí àwa mùsùlùmí ní kí n sápè ká gbà gẹ́gẹ́ bí ìkànnù wa gbogbo ẹ̀tọ́ tá a ní lò náà ní irú obìnrin bẹ́ẹ̀ kò sì gbọdọ̀ máa banújẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ làwa náà gbọdọ̀ fi àléébù kan ru ọmọ bẹ́ẹ̀ láwùjọ ẹ̀tọ́ tá a ní lọ́ba Quran lọ́ba yìí kó lọ́ba Quran jù láàrin wa yóò kírun fa yóò ṣe kínní lò náà ní láwùjọ. ọ̀rọ̀ míì ó ní pé tọ́ba jẹ́ yí pé dókítà sọ yí pé kò ṣewu bí àwọn ọjọ́ ń bá ti ń ga sí bẹ́ẹ̀ ni dídá àìdá kọ́sẹ́ bẹ́ẹ̀ náà ti ga sínú ṣẹ̀ríà mo rò pé báyà kò fura títí 42 days ti fi lọ títí ó fẹ́ hàn pé bíi
láàrin 40 days àti 42 days ẹlẹ́ẹ̀kejì lọ wà wọ́n sọ pé bó bá ti ṣe é sí ni ò ti dá akọ́ṣẹ́ sí tó bá wá ti kọjá 120 days kò wá gbọ́dọ̀ ṣe má gbogbo wọn afẹnukò yìí pé gbogbo oyún ẹ̀ tó bá ti kọjá 120 wọ́n gbà yìí pé before 42 days kò ṣe é wọ̀ mbẹ́ tó bá ti kọjá 42 days wọ́n wá yàpẹ́ nu àwọn kan ní wọ́n fi lẹ̀ àwọn kan ní ara ó lè ṣe nígbà yìí pé 120 kan ó sì tún kù àwọn àsìkò kan lẹ̀ nínú tí ẹ̀yà pẹ̀lú sí tọ́ba wa ti lè kọjá àsìkò yẹn tí í ṣe 120 days kò gbọdọ̀ gbogbo wọn afẹnukò yìí pé kò gbọdọ̀ ṣe má kò sì gbọdọ̀ banújẹ́ lórí àwọn nǹkan tí ó ṣe ọmọ kò lè jogún torí kò ní bàbá tí ó bí tí ó bá fẹ́ jogún òun àti yẹ́ ni wọ́n jọ máa jogún ara wọn eléyìí yóò jẹ́ kí ya máa pe àwùjọ mùsùlùmí pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ ká kún wọn mọ́ra ká fà wọn mọ́ra ká máa tọ́jú wọn kí àwọn ìjọba kí wọ́n torí àmọ́jọ́ tí nǹkan tí ìbá gbé náà tí ó bọ̀ sí etí èèyàn irú àwọn ọmọ bẹ́ẹ̀ kí wọ́n ká wọn kún láti níbi tí wọ́n ti máa ṣe agbátẹrù wọn bí wọ́n ti lọ skul wọ́n ti tọ́jú wọn tó ní tánà bí sọ ni pé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi gbogbo wa ni à ń dára làlẹ́ ní tà ń kọ́ńtró gbogbo ẹ̀ tá à ń ti kọ́ńtró ọlọ́run ó béèrè báwo ni ń kálukú ti ṣe fún ẹ̀ńtọ́lọ́ ní kó lágbára lórí ẹ̀ tó ń kọ́ńtró ètí ayọ́ ọlọ́run jẹ́ kí ó wúlò fún wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Aleykum salaam wa rahmatulahi. Jazakumullahu khairan. Ọlọ́run bá dúpẹ́ fún àwọn afáwa tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ọ̀ní láti dr Sirajuddin Bilal Al-Asra ẹ̀rí pé mo ti ní kí wọ́n máa tàjú pọ̀ fún wa fún abalẹ̀ fún wa ọlọ́run bá dúpẹ́ fún wa. Wọ́n sọ̀rọ̀ wákàtí méjì láì mú mi lé ọlọ́run bá sẹ́yìn sí dáadáa. Àwọn ìbéèrè ti wà ní bíbá yìí ìbéèrè náà sì pọ̀ díẹ̀ wọ́n wá gbọ́n bá wa sọ ní ṣókíṣókí. Àwọn ìbálò ti béèrè àti àwọn àwọn àti ìpàdé àti àwọn àfáwà àti èmi ò tí mẹ́tí ọ̀ dáhùn àwọn àfáà ń bẹ̀lẹ̀. àwọn ọ̀sán àwọn àfáwà ṣe Ahmed Al-Karim lẹ́yìn omi àwọn ilé tó wọ́n pẹ́ lẹ́yìn tó bá wọn rí ẹ̀sìn àwọn láti Ìlọrin àwọn ìlànà ayé láti ọ̀tẹ̀ ìlú lórí ìmọ̀ àpẹẹrẹ ló dá lórí fún